tó nígbà jẹ́ pé tí bí ọ̀tá nú náà ni bólúwa ṣe ṣe wá ẹnìkan ò lè ṣe rẹ̀ bọ́lọ́hun ò ṣe ṣe bọ́lọ́hun bá ṣe ṣe kálukú náà ni ó ṣe máa ṣe ọlọ́run a dúpẹ́ pé ó ṣàwá dáadáa alhamdulillah àníyẹ ànígbò lẹ́yìn tí ọmọ ṣe tiẹ̀ à ń lọ nínú ìlú Ìlọrin àwọn ará Ìlọrin pé alájà Kàfílà ó yé wa mọ̀ ẹ́ ó yé àtọmọ́fìtorí rẹ̀ fi sẹ́ẹ̀rẹ́ lẹ̀ àmì wò lásán ni àdánwò lásán ni wọ́n sì ń wí bẹ́ẹ̀ nínú ìlú Ìlọrin wọn a ní Kaola ló ń lọ yẹn mọ̀mọ́ yẹn ló ń lọ yẹn obìnrin yẹn nìyẹn ẹni ọlọ́run ọba àlékè ọládá yẹn nìyẹn àkàndá yẹn nìyẹn alájà Kaola mọ́ fi iṣẹ́ rẹ̀ lẹ̀ olúwa ní mọ́ni àmìlọ salihan falinafsi. man amila salihan falinafsi. ó ní wa man asaa fa alayha. wa man asaa fa alayha. ó ní ma rabbuka. wa ma rabbuka bidhallamin lil abid. èyí tó bá pè mí lèmi ó máa ṣe èyí tó bá pè wọ náà ni kó o máa ṣe èyí tó bá wúlò fún mi ní máa mú èyí tó bá wúlò fún wọn náà ni kó o máa mú èyí tèmi mọ̀ ni wípé pẹ̀lú ògo ọlọ́run àtàánú ẹ̀ ọlọ́run ọba bò sí tán rárá ọba tó jẹ́ pé níjoojúmọ́ àwọn ẹni rẹ̀ ní máa bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run ní inna Allaha ma'al muttaqin inna Allaha ma'al muhsinin inna Allaha ma'al mu'minin àwọn olùgbàgbọ́ òdodo lolúwa ọba àlékè ọlá máa bẹ́ẹ̀ pẹ̀lú wọn ọlọ́run á máa bẹ́ẹ̀ pẹ̀lú àwọn oníṣẹ́ rere ọlọ́run á máa bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run kàtígórì wo ni wọ́n wà ọlọ́run ò sí pẹ̀lú àwọn alábòsí ọlọ́run ọba àwọn ẹni ibi sọ̀rẹ́ ọba àwọn òkúrọ̀ sọ̀rẹ́ ọlọ́run dàkú ṣàánú wa ọlọ́nàbí wa Muhammad sallallahu ní gbogbo ọgbà kò ní fọ̀nà mọ̀ wọ́n kò ní ṣe dáadáa fún wọn torí ipò náà ọmọ ìpara àwọn ṣẹ̀yàtì ara àwọn tí ṣètọ́n tó create ni wọ́n tó ní ó dáa náà ẹ̀yin jẹ́ pretender nínú ayé ẹ máa pera ayé fáyé ní ntẹ́ jẹ́ tẹ́yìn náà mọ̀ walladhina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun. àlùbáríkà rẹ̀ ó kún kẹ́kẹ́ amina ya Allah oríire rẹ̀ ò ní yìnrìn amina ya àlàáfíà Allah rẹ̀ yóò máa pọ̀ sí Allahumma i jẹ́ fíafíà ó sì ní gbàgbé mọ̀ اللهم محمد صلى الله عليه وسلم وسلم يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. lójú ayé wọn máa tàn yàn wọn á pariwo fò wọn á ṣe bí ẹni tí ò sí rú wọn والذين آمنوا nígbà wọn bá dáàrin àwọn ẹni bí ẹgbẹ́ wọn wọn á ní àwọn máa ń ta wọn mú mi nìyẹn ni. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. إذا لقوا الذين آمنوا قالوا آمنا. tí ẹ bá dọ́dọ̀ àwọn ẹni rẹ̀ pretender ni wọ́n wá ṣe bí ẹni rẹ̀. آمنا. wọ́n á máa sọ wípé bẹ́ẹ̀ ṣe ń wò wá ìmúmìnì ni wá. wọ́n á tún ní آمنا. wọ́n á ní kó dàtẹ́ bá ní ẹ máa sọ nípa mímọ́ onímímọ́ làwọn. وإذا خلوا إلى شياطينهم. إذا خلوا إلى شياطينهم. nígbà tí wọ́n bá débi tí wọ́n belong sí gángan. وإذا خلوا إلى شياطينهم wọ́n ní قالوا إنا معكم إنما نحن مستهزئون. wọ́n á máa sọ fáwọn ẹni ibi ẹgbẹ́ wọn àwọn ẹni òkùnkùn ẹgbẹ́ wọn àwọn olórí ibú ẹgbẹ́ wọn àwọn tí wọ́n lẹ́jẹ̀ lójú bí wọn àwọn ẹni burúkú bí wọn àwọn sẹ́kù sí béèyàn bá ti wulẹ̀ kó jó lórí ibú tó yóò níjọ ṣèitán náà níjọ ẹ rántí ìgbà ọlọ́run lé kúrò náà ọgbà àlùjánnà ni tí ọlọ́run sọ wípé ó yá kúrò kò sí nǹkankan ò ní nǹkankan mọ́ ó ti dòfìfo ṣèitán ló ń gbọ́ ó ní bọ́t òun ó kó àwọn èèyàn kan sí ẹ̀gbẹ́ àwọn àjọ máa operate operation yẹn yóò wá pẹ̀ka àwọn kan bẹ tí pé wọ́n á expose operation tiwọn wọ́n á jẹ́ kó yé gbogbo ayé wípé àwọn àti ṣèitán làwọn jọjọ́ rẹ̀ òun ó sì tún kó àwọn kan mọ́ra tó jẹ́ pé wọ́n mọ̀ pera wọn ní tí wọ́n jẹ́ fáyé ṣùgbọ́n lọ́dọ̀ òun ni wọ́n ń bá sọ̀rọ̀ ẹ̀ ṣèitán sọ bẹ́ẹ̀ fọlọ́hun ọlọ́run á sọ pé gbọ́. Allahu yastahzi'u bihim wọ́n yẹ mọ̀ duhum fi tughyanihim ya'mahun. gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ń tẹra wọn ni tó jẹ́ pé inú ẹ̀tàn ni wọ́n wà ọ̀tọ̀ ní tí wọ́n ń pera wọn fáyé wọ́n mọ̀ nítorí ara wọn jẹ ni wọ́n mọ̀ ń fìtínà ara wọn lásán ni àwọn èèyàn mọ̀ torí pé kò sí kọ̀rọ̀ kankan láyé kálukú mọ̀ bí kálukú ṣe rí everybody mẹ́ni kọ̀ọ̀kan bí mo ṣe rí kálukú ló mọ̀ mí wọ́n mọ̀ tí a bá fẹ́ sọ nípa Kaola
wọ́n á sọ pé kàfílà báyìí ló ṣe rí Ọlọ́run dákun mọ́ bí ọ dákun mọ́ ṣe mí ní pretender Allahumma amin. Ọlọ́run dákun mọ́ jẹ́ lé pretend Allahumma amin. Olúwa bá ṣe ṣe mí ní ìṣe máa ṣe Ọlọ́run dákun mọ́ jẹ́ kí n fi kọ̀rọ̀ mi gbangba jẹ́ Allahumma amin. torí pé tọ́lọ́run fi bí wá lálùkìyámọ̀ ju kọ̀rọ̀ lọ Allah. bọ́ ọ bá ṣe maintain kọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe dájọ́ fún ẹ bọ́ ọ bá ṣe kọ̀rọ̀ rẹ ó ní déédéé ìkẹ́ tó rí láti inú kábàrí ni títí dé gbangba àlùkìyámọ̀ ni bọ́ ọ bá ṣe kọ̀rọ̀ rẹ ló ṣe rí wọn á sọ àwọn èèyàn awí wọn á ní olóríire mọ̀ pé olóríire lòun olórí ibú sì mọ̀ rẹ̀ lórí ibú àmọ́ bo lórí ibú ló jẹ́ nígbà tó bá confront ẹ̀ tó sọ pé olórí ibú ni ẹ́ inú ọ̀wà á máa bí yóò wá máa ṣe kankan ṣètọ́nù ọ̀wà gba gbogbo ẹ̀mí ẹ̀ yóò gba gbogbo ọkàn ẹ̀ yóò wá máa pèrè ẹni tí ọ̀jẹ̀ fóyé yóò máa ṣe kankan yóò wá yọ irọ́ yóò wá yàn láàyò yóò wá máa fabricate irọ́ ẹ̀ mọ̀ wọ́n ti máa ṣe manipulation yẹn yóò àmọ́ manipulation. láyìíká lẹ́bí iná ṣàrọ̀ wù dọ̀lá alákàbìlì gúdà. ó wọ́n ní fama rọ́bì àtijọ́ àrọ́tún wà máa kánú muhtadi. wọn ìpìlẹ̀ lè jèrè wọn lè rí nǹkan kan ṣe nítorí pé ọ̀tọ̀ ní tí wọ́n ń pera wọn wọn a máa sọ pé ojú ọ̀nà làwọn wà wọn àdẹ sí ń bẹ o olùwọba àlekè ọlá ní sùfòrò ní òfìfo ní ẹ bá nǹkan kan mú ẹẹdẹlẹ láti bọ tẹ́lẹ̀ torí ipẹ ìta tó dáa ọjà yín kì í sọjà tó lè lérè. yá ayyuhal ladhina amanu hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim tu'minuna billahi wa rasulihi وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. àwọn èèyàn míì tún wí títí wọ́n tún ní yóò tún máa sọ kí ó bí ọkùnrin ọmọ olódo òrólódò ń sọ fún mi pé mi ń sọ kí ó bí ọkùnrin tí wọ́n ní bàbá mi tó kọ́ mi ní kéwù ni ṣé mo gbé tírà wá sọ́dọ̀ rẹ ni ìyìn lè wí kẹ́lìmọ̀ kan yàtọ̀ sí bí a bá ṣe kọ́ mi bàbá mi ló kọ́ mi ní makharajul huruf òun ló kọ́ mi ní qira'atul Qur'an gbogbo fùnúnù pátá ni bàbá mi kọ́ mi wọn bá tí mo mọ̀ Olúwa ọba àlékè ọlá bá mi dá àlùbáríkà sí dára Ọlọ́run dúpẹ́ lórí ẹ̀ kèésì àti lóyún ìwọ̀n bá ń tá a bá ní tó bá ti lálùbáríkà ó ti tó wa adúpẹ́ fọlọ́wọ́n alhamdulillah ẹ̀yẹ́ fòrò ara yín ẹ̀yẹ́ fúnra yín ní dàgbà wàfíìlì jáàlì kọ́bùlà ní mọ́wùtì mọ́wùtún lí ahàlì wàfíìlì jáàlì kọ́bùlà ní mọ́wùtì mọ́wùtún lí ahàlì Olúwa ṣàánú wa dákun Ọlọ́run dákun ṣàánú wa wàbólà kùbúrò fa'ajisamuhum qabla al-quburi quburun. gbogbo àwọn aláìmọ̀kan yányá ṣáájú ikú wọn ni wọ́n ti kú wọn ìpìlẹ̀ exist torí pé ìṣẹ̀mí wọn nú ayé gan ò nítumọ̀ àfọ onílàáká ìlú wí bẹ́ẹ̀ ó ní kódà kábàárí wọn gan wọ́n ti wà nù sàárè ṣáájú kí wọ́n tó sin wọn torí pé kò sí nǹkan kan tí wọ́n bá mu nú ayé ó ní pé wọ́n bá nǹkan kan mu nínú Olúwa ọba àlékè ọlá àwọn ọmọ kí ẹ á dẹ̀ máa kì ẹ́ á dẹ̀ máa yìn ẹ́ á máa dúró tì ẹ́ ìrẹ́ nìkan náà là á máa gbé pípé fún ilé Ọlọ́run ló ṣe wá ní ẹni tó ní istiqama alhamdulillah ìrẹ́ ló ní kó wákàwá kámẹ́l Ọlọ́run àníyẹ ànígbò lẹ́yìn tí ọmọ ṣe tiẹ̀ Ọlọ́run dákun ṣàánú wa o ó dàbí ìgbà tá a débẹ̀ yẹn ọ̀gbọ́ Alhaji Sọ́ọ̀rì ńgbà tá a débẹ̀ yẹn tí wọ́n achieve ẹ̀ mú wọn Ọlọ́run dákun o títí tèmi ó fi ná ayé tẹ̀tì ẹyin kó jẹ́ kó máa wù ú ṣe amina ya Allah Ọlọ́run dákun má jẹ́ n lè ṣe ń tọ́ ọ̀fẹ́ láyé amina ya Allah Ọlọ́run má jẹ́ ń ṣe ń tó lòdì sí ẹ amina Ọlọ́run ya dákun ṣàánú Allah mi má bínú sí mi láyé amina ya Allah Muhammad sallallahu alayhi Ọlọ́run fẹ́ bá a wa ṣe sallam sọ̀kalẹ̀ tán ṣé wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe mo sì ń sọ níjọ́ náà mo ń sọ fún gbogbo àwọn ẹrú Ọlọ́run tá a jọ lọ àti Haji Abdulaziz mo ní mo jà tílẹ̀ fi mọ́ ni Allahu akbar alẹ́ àná mọ́júmọ́ yìí kì í ṣe alẹ́ tó easy Allah mo jà ní látàlẹ́ mọ́júmọ́ Allah mo ní bá a ṣe ń lọ yìí ìrìn àjò yìí ò lè favour wa Allah mo ní ẹjẹ́ padà o mo níbi tá a lọ yìí ò lè favour wa wọ́n ní no wọ́n lálàájá káwọ́ aláàfọkànsílẹ̀ lá mo ní mi ńlá láàfọkànsí Allah aláàpẹrẹ ni Olúwa ló fún mi ní káṣífì yẹn tó wọ kamel Allah tó bold mo tún ṣe kìyàmù lẹ́yìn lóru mo tún parí kìyàmù lẹ́yìn mo tún bọ́ orí bẹ́ẹ̀dì
kìíní ẹ̀ tún continue ni. Allahu akbar. mo lẹ́ni tá a lọ fèsì yìí kì í ṣàwàdà ní bá ní ṣe. Allah. ìjà tó jà lójú oorun kì í ṣe ìjà kékeré. ọlọ́run kàn ní kí n jẹjà lójú oorun ni èmi náà láàgùn wojú ayé ni. mo ní kò take it lightly. àwọn ọmọ mi ní no wọn lára jà káwọlà wọn ní rárá wọn ní nítorí pé máa ń bínú nítorí pé fọkàn sí ni. nígbà tá a débẹ̀ tọrọ já síbi mo wí mo wá ní ọ̀bì yín wọ́n wá ń sunkún mo ní kí ló dé tẹ́ ẹ fi ń sunkún mo ti sọ fún yín ebi mo wí fún yín ká tó kúrò ebi mo lójú oorun yẹn ò fẹ́fọ̀ mi mo sọ fún yín mo ní ẹjẹ́ ẹmọ̀jà lọ ọbẹ̀ ẹni rárá gbogbo ohun tó bá ti rí náà lórí ohun tó wá fẹ́ ṣe ní ṣe yẹn àwa ṣe bẹ́ẹ̀ tán wọ́n bá lọ da yín tí ìrírí owó mi ò tí ì gbúrò bọ́ ẹ̀rí ọlọ́run dákun mọ̀ ṣe mí lọ́daràn láíláí Allahumma ọlọ́run amin. mọ̀ ṣe ń tó fẹ́ Allahumma mọ̀ jẹ́ amin. ń tó fẹ́ Allahumma dákun ṣàánú amin. mi rí ọlọ́run Amin ṣàánú ya mi rí Allah. ọlọ́run gbogbo àfáà tó bá wáyé tí ọba máa fi gbogbo ọ̀sẹ́jú àyà rántí ikú olórí ibú ni Allah. ẹni ọba rò pé òun ló ní ayé ara àwọn olórí ibú ni ẹni òfò ni ẹni àdánù ni gbogbo tí wọ́n ń jẹ tí wọ́n ń pè láàfáà láyé òun náà ni kọ́ ọ máa bẹ̀rù ọlọ́run ní kọ̀rọ̀ ju gbangba lọ kọ́ ọ máa fi gbogbo ọ̀sẹ́jú àyà tó ọba ti dá wà ní gbogbo ìgbà ní kọ́ ọ máa rántí wípé ní fújì àníkú máa dé la yastakhiruna sa'atan wa la yastaqdimun Walan yu'akhkhira Allahu nafsan idha ja'a ajaluha. ájì sọ́ọ́dì Na'am. béèyàn ti wulẹ̀ kó lè sáré tó bó ti wulẹ̀ kó lè sògùn bí ẹgbẹ̀jì tó bó ti wulẹ̀ kó nígbìyànjú tó kódà kó máa wo wípé gbogbo nǹkan ló lè wo níjoojúmọ́ àwọn kan wọ́n bá débi wípé kò sí tí wọ́n kì í check wọ́n á check everything wọ́n á ti rò wípé ìgbésí ayé tàwọn làwọn ni ọ̀tara rẹ̀ jẹ́ ní ọlọ́run kì í fi kọ̀rọ̀ ràn yàn ọlọ́run wá ní alimọ́tò lẹ́dí tẹ́fẹ̀rúnà minhu olúwa ní fa innahu mulaqikum onísùnmọ̀ túrọ̀ dùnà ila alimil ghaibi wa shahada fayunabbi'ukum bima kuntum ta'malun. olóríire ẹ̀dá láyé ní gbogbo ìgbà lọ́mọ fi rántí pé ikú ń bẹ Allah. ẹ wo Abi Sufyan ọmọ ọdún mélòó ni Abi Sufyan Allah. níjojúmọ́ ìyẹn ẹ wo ipa rẹ̀ nínú ayé ẹ wo ohun tí ń ṣe nínú ayé ní gbogbo ìgbà pátá náà là ń fi oríṣiríṣi nǹkan ṣàpèjúwe wípé ẹjẹ́ á ṣe sùúrù ẹjẹ́ á ṣe sùúrù ìwọ tó o bá ń bínú mọ́ bínú mọ́ yé bínú orí yé fòrò ara rẹ̀ mọ́ fìtínà ara rẹ̀ Olúwa sọ wípé láàrin ara yín mo ti fi wáàsí kalẹ̀ fún yín afọlá àtúbọ̀sí òun ṣẹ́ẹ̀rí náà ni sójú yín fọ́ ni ṣẹ́ẹ̀rí náà ni ṣẹ́ẹ̀rí pé wọ́n fi ánfùsì kún ẹ̀dákun nítorí ọlọ́run kí la sọ pé Abi Sufyan ṣe ẹni tó kí jímọ̀ níjọ́ Friday tó kọjá tó tí ó sì di ìrọ̀lẹ́ ọjọ́ wo ni ọjọ́ tó súnmọ́ra wọn ni ọjọ́ jímọ̀ yẹn náà ọ̀rọ̀ kú ló treat àṣẹ kò ní di jímọ̀ tí ń bọ̀ ń bọ̀ jẹ́ pé fújì àníkú máa dé kí ló dé tà kí ń rò ó mọ́ tíyàn bá wá ronú títí onílàákàyè tó bá wá ronú yóò wá máa rò pé kí la mọ̀ tó lọ́wọ́ bá ní fún wa kí la mọ̀ tó fẹ́ ṣe fún wa bó o la mọ̀ tó fẹ́ ṣe èèyàn wá wárìrì nínú bẹ̀rù ọlọ́run èèyàn wá pọ̀ lẹ́yìn tí ó máa ń ṣe dáadáa ó wá pọ̀ lẹ́yìn tí ó máa ń ṣe sàrà ó wá pọ̀ lẹ́yìn tí ó kọnu ọlọ́run ọlọ́run dákun jọ̀ọ́ mọ̀ ṣe wá lọ́tà rẹ̀. Allahumma amin sallallahu alayhi wa sallam. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. mọ́mìnì àti mọ́mìnà ẹ má rí nǹkan yẹn rárá ẹ má rí sí kíni kan súfùrù ni òfò èkejì ọjà ni ntáwọn rò ntòkù ní ìsìn ni kí wọ́n dájú àwọ́ọ̀dù fúnra wọn kan lọ gba kọ́ọ̀pù wọ́n sì lè rí gbà nítorí pé ntọ́lọ́mbà ti ṣe fẹ́rù kan òun náà ló ṣe torí kálukú wáyé tiẹ̀ pẹ̀lú kádàrá tí kálukú yàn wá láti sánmà kò sẹ́nìkan bẹ̀ ńgbà tọ́lọ́wọ́n bá lékè ọláńdẹ́ ẹnìkan ẹ wá wo nǹkan nínú ayé àní torí ẹ̀ èmi ò tiẹ̀ wá mọ̀ wàláì kò yé mi mú kí gbogbo olóríire mo kí prof náà tán wà ní faculty of law ní Al-Hikmah University mo kí yín gan ni àánú ọlọ́run ní kú lọ́dọ̀ Allahumma amin wá kí ọlọ́run subhanahu wa ta'ala lára olóríire níjojúmọ́ àṣeyọrí òun náà ni Sheikh Labib Lágbájí máa ń ṣe ẹ wo àṣeyọrí tá a fà Labib ti ṣe láyé ẹ wo ohun tó ti ṣe láwùjọ ẹ wo ohun tó ti ṣe lágbàáyé ẹ wo ohun tó ti ṣe nílùú onílùú ẹ wo ohun tó ti ṣe nínú ilé bó ṣe wá rí níta bẹ́ẹ̀ náà ló ń rí nínú ilé tó o bá wo àfáà míì níta
ìwọ náà ti mọ̀ wípé àwọn eléyìí pretender lásán ni wọn kò sí nǹkan kan lára wọn ìmọ́lẹ̀ kankan ò sí lára ẹlòmíì tó o bá ti wo Sheikh Labib òun ló ti mọ̀ pé nínú haraka nínú kalam nínú gbogbo nǹkan láyé ló ti mọ̀ páwọn eléyìí àwọn tí wọ́n tún kọ̀rọ̀ ṣe ni àwọn tó jẹ́ pé kì í ṣe pé ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ fáyé ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe àwọn tó jẹ́ pé wọ́n dúró ti Ọlọ́run ní kọ̀rọ̀ ni ẹni tó jẹ́ wípé bí ọmọ akéwù rẹ̀ ṣe pọ̀ tó ọmọ akéwù tó súnmọ́ 300 tó wá jẹ́ pé oúnjẹ tán ọmọ akéwù bá jẹ náà ni Sheikh Labib ó jẹ àfààyè onísàsùn lọ́tọ̀ tó bá jẹ́ pé ọjọ́ tí wọ́n bá jẹ lásìkò ni wọ́n jọ ń jẹ ni ẹ̀yẹn wo ìsẹ̀mí inú àwọn ọmọ akéwù àmọ́ dùn pa àfa àwọn dé inú wọn mọ dùn pa àfa àwọn ni ẹ̀yìn ẹ̀wò irú gbèsè ayé wo ni wọ́n ń lò sí wọ́n tiẹ̀ lọ́mọ kéwò kéwò lọ́mọ tó fi lọ́mọ kéwò ọmọ wo lọ fẹ́ olódo 20 ọmọ kéwò ní òkè lọ́dọ̀ mọ̀gẹ́fà lọ́dọ̀ ẹni òkun ẹnìkan ò ní súnmọ́ láyé kọ́mọ kábà máa bú Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ẹ̀. àwa dúpẹ́ alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. bákan náà ni mo kí Alhaji Abdulrasheed Alwazir látọ̀dọ̀ bàbá wa ọba ìlú Ìlọrin mo kì í púpọ̀ ṣe o bàbá wa gan tí wọ́n jẹ́ ọba ìlú ẹ rí i pé ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam olùsọ ìdíkùn walau kana murra ó ní kódà walau kana ala nafsik ìlú yẹn ìlú tó nítumọ̀ ni ìlú tó jẹ́ pé ńgbà tá a wà léwe tí àwọn bàbá wa bá fẹ́ ròyìn Ìlọrin tí wọ́n bá fẹ́ sọ nípa Ìlọrin yóò máa ṣèyàn láwàjúra láti mọ wíwọnú ìlú yẹn nítorí àwọn sífà àwọn ìròyìn tí wọ́n ń sọ nípa yẹn àwọn ẹni rere àwọn ẹni ìmọ́lẹ̀ ò ní agboolé kan lọrin tó bá ti ń dá agboolé yẹn mọ́sálásí wọn agboolé kan mọ́sálásí kan ni agboolé kan mọ́sálásí kan ni aláàsùn nínú prison asùnú prison mọ́sálásí tó pèrún sí etí ìbímí ilé ìkáyé wọn bí wọ́n bá pèrún níwájú wọn á pè lẹ́yìn lẹ́ẹ̀kan náà mo wà ń wò mo wà ń bi àwọn tí ń bẹ́ẹ̀ pé mọ́sálásí wo gan lẹ́ ń fọ́lò nítorí pé wọ́n tún wá ń jowó ara wọn débi pé báwọn ará agboolé ìtì wọn bá rí i pé mọ́sálásí bíi ó dáa ju tàwọn lọ wọ́n tún wá da mọ́sálásí agboolé wọn wọ́n á tún kọ́ nítorí pé tọ́lọ́hun nìkan ni wọ́n fi bẹ́ẹ̀ ṣe wọ́n bàbàrà Ọlọ́run ni ló jẹ́ ń sọ pé ẹ má jẹ́ kí wọ́n fi ibẹ̀ yẹn ṣe bọ́sítọ̀ bá burú ẹ má jẹ́ kankan tí wọ́n tiẹ̀ tí pé wọ́n dá nínú ilé wọn ẹ má jẹ́ wọ́n fi ọ̀dọ̀ yín ṣe mọ́kì fìṣàrù ẹ má jẹ́ wọ́n fi ṣe ibẹ̀ yẹn láàyè kan ẹ sì máa kìlọ̀ fún àwọn tó jẹ́ pé wọ́n ní ìtumọ̀ tẹ́ pé owó kékeré báyìí yóò jọ wọ́n lójú tí wọ́n ràn wọ́n láburú sọmọ nìkejì tí wọ́n dẹ̀ ṣe ẹ máa wọ́ọ̀nù wọn káwọn ọmọ kan tí ò ní ìtumọ̀ kí wọ́n má ba ibẹ̀ yẹn jẹ́ ẹ má jẹ́ wọ́n fi ibẹ̀ yẹn ṣe ibùgbé aburú ẹ ṣọ́ra fún bẹ́ẹ̀ Olúwa ọba àlekè ọlá tó ní káwọn ẹni ìtànà ó ṣe dáa tí wọ́n fi rábọ̀ rẹ̀ jẹ́ gbogbo àwọn ọmọ Ìlọrin tí wọ́n jí àwọn ọmọ ọkọ Ọlọ́run ọba àlekè ọlá yóò jẹ́ kíkà gbogbo wọn láti bọ̀ tán Allahumma amin sallallahu alayhi wa sallam ẹnìkan kì í pa ohùn má gogo lẹ́nu ọmọ àwọn ẹni rẹ̀ ni mí tó kọ̀ǹfà kò sí tí wọ́n lè sọ kò sí tó lè wí sọ́wọ́ àmú mi sọ pé mo ń wí lóòótọ́ mo tún wí láwùjọ wípé Ànábì wa Muhammad ló wí tí ọba yẹ ọ yẹwò hadithu muttafaqun alayhi Ànábì ló sọ fáwọn sọ̀hábà bẹ́ẹ̀ ó ní sẹ́kùn lálùbáríkà tó sẹ́ chíchà iṣẹ́ oríire jù láyé òun náà ní chíchà ó ní wọ́n alamahu àdínlà nìyẹn tó wọ̀ sábìt kò jìnnà tó sì máa fẹsẹ̀ nílẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní àwọn tọ̀bí àwọn dòkítúrà àwọn tí wọ́n wo tí wọ́n sọ pé lágbájá nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe nǹkan báyìí ló ṣe ẹni àsìkò orí ọba tí tó wọn ní jẹ́ kí ìdúbílẹ̀ àìsàn yẹn ó pọ̀ wọ́n ṣe sábàbí àlàáfíà fún nígbà Ọlọ́run tí ìsọ pásìkò ẹ̀ tó wọ́n wá bí Ànábì wọn ní sẹ́wọ́ ló wá lágbára sallallahu alayhi wa sallam Ànábì ní ó láwọn adájọ́ ni àwọn lọ́ọ̀yà ni àwọn agbẹjọ́rò ni wọ́n lè ti rí ó ní nítorí wípé ọlọ́lọ́mọ iye àwọn agbẹjọ́rò láyé tí ẹ pé wọ́n wò yí pé lágbájá aláàsáfẹ́ bá tiẹ̀ jẹ́ ni nítorí pé ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n ní yóò kéré ayé máa tóbi lẹ́mìí wọn ju nǹkan kan lọ ayé ò tóbi lẹ́mìí wọn ju nǹkan kan lọ ẹnìkan ò rí ntọ́lọ́ ń sọ àtànábì sọ tó sọ ẹnìkan kan ò rí kó dànù
bàbá wa Ahmad Tijani radiyallahu anhu Radiyallahu bàbá ta'ala yẹn anhu. sọ wípé o lè sọ̀rọ̀ kí n nàkádà ẹ̀ pé no mi ìfọ̀rọ̀ ẹ̀ irú ọ̀rọ̀ táwọn èèyàn sì mí gbọ́ níjó òní nígbà tí mo kó àwọn aláàjì lọ ṣe ziyara ní Gharu Hira tí mo ní ọ̀rọ̀ tí bàbá wa Sheikh Habib sọ yẹn òótọ́ sì ni àdìlà wà ní Al-Qur'an kì í sàrífín àmọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n pọ̀ ní àsìgbọ́ kì í sàrífín bàbá Sheikh Habib náà wà pé àdìlà yẹn wà ní Al-Qur'an àwọn èèyàn dẹ̀ ti gbé sórí wípé Gharu Hira ìpè scam ni pé kò sá nàbí àti Abubakar ń bẹ mo ní no ànábì àti Abubakar wà ní Gharu Hira lẹ́yìn tó confam tá a bá mú gbogbo àdìlà láti kẹ́kẹ́ Al-Qur'an sọ bẹ́ẹ̀ Qur'an sọ bẹ́ẹ̀ wọ́n wá sọ di ọ̀ràn mo ní kò kàn yé yín ni bàbá náà ò lè sì mí gbọ́ torí wọ́n mọ̀ yìí pé kì í ṣe pé mò ń sọ ọ̀rọ̀ tí mi mọ̀ èmi kọ́ mo hajj àyà mọ́nú Al-Qur'an ń tọ́ sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run lẹ́nu òjíṣẹ́ rẹ̀ tí í ṣe Muhammad sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam àmọ́ kẹ́lìmọ̀ wípé àrífín kò sárifín bẹ́ẹ̀ mo kàn ní ọ̀rọ̀ yẹn no ọ̀rọ̀ yẹn kì í rárá ṣùgbọ́n wípé kẹ́lìmọ̀ àrífín mi wí torí ìdí náà àfi gbogbo ẹ̀ àfi dúpẹ́ ní alhamdulillah àfi gbogbo ẹ̀ àfi kí Ọlọ́run ní alhamdulillah àfi gbogbo ẹ̀ yányán àfi yìn ní alhamdulillah ẹ̀yin èèyàn ọjọ́ Sunday pẹ̀lú ògùn Ọlọ́run ìlà sàdúà nínú Kaula International Group of Schools àtún àbẹ̀ nítorí pé òun lọ́ba tí ń fi àánú rẹ̀ ṣẹ́ wá kù tó bá jẹ́ pé tọ̀tá ni ọ̀tá ò tiẹ̀ fẹ́ ká ṣẹ́kù kí ló dé níjẹ́ òní ikọ́ ni wọ́n lé wá kí láàrin ìlú bẹ́ẹ̀ni àbí ọ̀dọ̀ ọ́fíìsì mọ́gàjí akẹgbẹ́ Azari Travels kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣàwọn ará abẹ lọ́lọ́run fi ń ṣe gàrí tíra kó tó di pé mọ́tò yẹn padà lẹ́yìn wa ni lálẹ́ wọ́n sì ń lé wa bọ̀ nítorí kíni kílẹ̀ ń wá what is your problem ìkíni ìṣòro yín kí ló sọnù lọ́wọ́ yín a sì tún wá ń bọ́ tó sọ́mọ tó kì í ṣe terrorist àtúbẹ̀ tó sọ́mọ kò sì tún gbà náà gbogbo ara náà ṣé kì í sára ni it's not good a ń láti jẹ́ ẹni tí bẹ̀rù Ọlọ́run rẹ̀ tí ó dúró déédéé tí ó wà thabit kí ló dé kó tó ọba ní láníyàn èyí tó ń ṣeun náà nǹkan gbogbo tí wọ́n fojú ànábì rí láyé ká ní gbogbo tí wọ́n soríṣiríṣi fànábì olólùwọ̀n ó ṣe nǹkan kan fáwọn much more ó bẹ̀rẹ̀ aburú látọ̀dọ̀ ẹ̀ ó sì ròyìn rẹ̀ látọ̀dọ̀ ẹ̀ èmi wá respond wọ́n dùn ẹ̀ gbogbo last week mo fẹ́ fi gbogbo program last week sọ tiẹ̀ tán àsìwà padà tẹ́ náà ni tó Ọlọ́run ṣàánú wa ọjọ́ Sunday pẹ̀lú àánú Ọlọ́run ọba àlékè ọlá tó tóbi pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run a máa ń retí gbogbo ẹ̀yin ẹni re èmi mọ̀ pé àwọn ọ̀tá ò sinmi mo mọ̀ pé wọ́n ń dààmú nítorí pàánù Ọlọ́run kí máa fi yẹn kí Ọlọ́run lára àbúrò mi Abdulrahman Oríyọmí Hamzat mo gbọ́ gan ni o làákàyèrè ò sì ní kúrò Allahumma gbogbo etí ẹ ń wí lórí ọ̀rọ̀ owó scam ní òkúrọ́ ni wọ́n o ìjẹ́ lówó ìsìnbẹ́ nìkan dúró fowó ìbẹ́ nìkan yáwó lọ́dọ̀ ẹ̀ ó kàn fẹ́ fi yún tún bara ìlú kọjá ni wàláhì tàláì ṣé wíwọ́n epo ni àbá ìrówó rà ọkọ̀ọ̀kọ̀ parọ́ pé 25 million ngbọ̀ yóò tún ní 12 million ngbọ̀ yóò tún ní 8.5 million èwo gan ni ká yóò mú bẹ́ẹ̀ kí ló dé kí la fẹ́ fayé ṣe ayé tí ò nítumọ̀ ayé lásán tẹ pé sófòrò ni o ti ṣe dáadáa gan sọ́lọ́ wọn bá ti ṣàánú ẹ̀ náà débi kó tún wà fi ọ́ lu ayé o tún péré ní tó jẹ́ ọwọ́ àǹparọ́ wà ń fabricate rọ́ wà ń dọ́kítọ̀ rọ́ ìwọ fọ́ láàrin gbogbo èèyàn ó dáa gbogbo ẹ̀yin ẹni rí ó di Sunday inshallah Ọlọ́run àbí ọ ni àfi bọ́lọ́run ṣe tóbi tó bẹ́ẹ̀ afa ìlórogún rẹ̀ bẹ́ẹ̀ àfi títóbi rẹ̀ àfi azza wa jalla Ọlọ́run jọ má fi ẹ̀mí mi lẹ̀ fáwọn ọ̀tá mọ́ Allahumma amin àti gbogbo olóríire náà láyé Allahumma amin ìbáwọn Christian wọ́n ń jà láàrin ara wọn àwọn olórin ń jà olóríire nínú àwọn olórin ọ̀gá nínú àwọn olórin ẹni àlùbáríkà nínú àwọn olórin ó pè mí fúnra ẹ̀ lónìí ó lálàájá Kaula àwọn onífújì náà máa jà kí ló ṣẹlẹ̀ gan àbí kí ló ṣẹlẹ̀ gbogbo èèyàn náà sọ pé fẹ́ra yín ṣé àbí ọ̀rọ̀ fífẹ́ náà ni mo ní à bí ó bá tiẹ̀ wàá jẹ́ fífẹ́ ọkùnrin kan ò lè jẹ́ ní àdánù kó fẹ́ obìnrin kó ronú pé kó kú kí ni wọ́n ń pè lọ́kùnrin mal farqu bayna ar-rijal wan-nisa
ebi ntí ọkùnrin fi yàtọ̀ sóbìnrin náà ni làákàyè tóbìnrin bá ti ń gbé sókè ọkùnrin ó sì gbé wálẹ̀ ọkùnrin ó gbé lẹ̀ ni ntí ń pè lọ́kùnrin yẹn fúnra obìnrin ló máa jẹ́ǹtù kí ló lọ́n fi ní àrìjálù kò wà mọ́nà àlẹ́ nìsa ebi torí ibo ṣe ṣe wá ni ìgbà tó lóye tí ànábì ní istawsu bin nisa'i khaira ànábì sọ wípé ẹ̀yin ọkùnrin ẹ̀ sóbìnrin jọ jẹ́ o nítorí pé wọ́n pé Ọlọ́run subhanahu wa ta'ala khalaqahunna min dil'in iwaj láti bí ẹ fún àwòsí láti dá obìnrin ìyàtọ̀ ọkùnrin àtobìnrin náà ní kíma làákàyè la fi máa respect ọkùnrin àròjinlẹ̀ la fi máa mọ̀ ọkùnrin lélẹ́yìí ọkùnrin eléyìí pé òun la fi mọ̀ eléyìí náà etí kan bínú náà ni ó ti ṣe gbogbo ògbìyànjú ẹ̀yin ò lẹ́yìn èèyàn fi mọ̀ pé ó ti try gbogbo ògbìyànjú gbogbo aburú tẹ̀ ń wò ṣáájú yẹn òun náà ló lead yẹn. Allahu Akbar. ó ti ṣe gbogbo ògbìyànjú torí pé kò work wàláì kò rí bẹ́ẹ̀ kì í kò sínú àwọn olóyìnbó wa ní spec kò sínú spec mi I told him mo ní ìwọ bá o mi ò lè fẹ́ kò sínú ń tá a jọ sọ kò sínú ẹ̀ ọkàn inú kádàrá yẹn kàn bí náà ni ọkàn wò náà ni ó sì bá mi lẹ́nu dáwà ni inú sí Ọlọ́run ọba mi ń bẹ̀ ni number 1 orí ọ̀rọ̀ hajj èmi lọ̀gá rẹ̀ níbẹ̀ níbi ọ̀rọ̀ school èmi tí mo cancel ẹ lórí school kí ló ń ṣe ẹ tí ó dàrú tí ò rújú Ọlọ́run abiyọ wàláì olúwa ọba àlékè ọlá ni ọba tó tóbi jùlọ nítorí pé gbogbo ẹni abápọ́nlé tá a fún lápọ́nlé tó nínú àbùkù lòún fẹ́ máa kàn lẹ́yìn Ọlọ́run náà tún ní níjoojúmọ́ kò sí nǹkan kan lẹ́yìn òun náà sì lọ́ba tó tóbi ju gbogbo ohun tí tóbi lọ kò sí nǹkan kan mọ́ lẹ́yìn gbogbo aburú tẹ́ ti ṣe sẹ́yìn yẹn ẹ má fa aburú yẹn lẹ̀ ẹ má ṣe lọ ẹ má ṣe lọ ẹ wá máa wo kí ni akíbà yín máa jẹ́ ẹ má wo kí ni ìgbẹ̀yìn yín máa jẹ́ gbogbo ẹ̀yin ẹni rẹ lápè sí Kaula International Group of Schools ẹ̀yin àfáàrẹ tẹ́ ẹjọ́ lólùfẹ́ ni o gbogbo ẹ̀yin ẹni àlùbáríkà òun náà ni aṣèdùá aṣe alukur'an aṣe dalailul khairat aṣe àwọn àdúà pẹ̀lú ògo Ọlọ́run a tún fi mọ̀ọ́mọ̀ béèrè fún ìṣọ́ àtàánú ẹ̀ Ọlọ́run kó jọ kó wọlá bó ṣe tóbi tó Ọlọ́run wọlá bó ṣe tóbi tó kó jọ àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run mọ́ tẹ̀ni wa bọ̀tá lẹ́nu. Àmín ya Allah. Ọlọ́run dákun ṣàánú wa o. Àmín ya Allah. Ọlọ́run dákun ṣàánú wa o. Àmín ya Allah. Kò sí aburú tí wọn kì í ro ọ̀tá kì í ro kódà ọ̀tá ẹni ní máa bá ní wọ̀tá kọ́tà. Allah ikima. Ṣé rí àwọn ọ̀tá wọ́n máa bá ẹyẹ wúrú ìbínú tó mú mi sọ̀rọ̀ fún àwọn lawyers àtàwọn adájọ́ yẹn ọ̀tá ló mú mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọ̀tá ọ̀rọ̀ àwọn àgbàlagbà ló ṣe yẹn wọ́n lọ́tá ẹni máa bá ní wọ́ ọ̀tá kún ọ̀tá ni yóò wò yí pé ẹjẹ ń túbà hard mọ́ ọ̀tá ẹ̀ ṣebí lágbájá ọ̀tá rẹ̀ ní tamọ́dọ̀ ọ̀tá ẹ̀ ní jẹ́ ń túbà wọ́ ọ̀tá mi Ọlọ́run ní gbà fún yín. Àmín ya Allah sallallahu alayhi wa sallam. akọlórí àtẹlẹmù gbogbo ẹ̀yin tẹ́ bá fífi jẹ́ lákì akíyín ọba tó ní mí tó ní ẹ̀yin náà kò ní padà lẹ́yìn gbogbo wa. Àmín ya Allah ọlọ́nàbíwá Muhammad sallallahu alayhi wa sallam. alo àṣejù ni wọ́n ń pè ní bàbá òjò Ìbàdàn ni mí ọmọ Ìbàdàn ni mí Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbín yó ibi ìlóríire rẹ ti bẹ̀rẹ̀ mọ́ boríire rẹ jẹ́ take it easy orí nǹkan kan ṣe ń bi wọ́n ti ní ọba nǹkan kan mú ọjẹ́ nǹkan kan sùfùrù ní ẹ̀ ń bì ibi ìlò jẹ́ tó ti jẹ́ nǹkan mọ́ bàrà ẹ̀ lóríire jẹ́ Ọlọ́run ṣàánú ọlọ́nàbíwá Muhammad àmọ́ retí gbogbo ẹ̀yin olóríire nínú Kaula International Group of Schools pẹ̀lú ògo Ọlọ́run balẹ̀kẹ́ọ́lá ọba tó tóbi jùlọ inshallah gbogbo ẹ̀yin èèyàn àwọn èèyàn ti ń sanwó hajj gbogbo tí ń fìtínà wọn náà nìyẹn tí ń fòrò wọn náà nìyẹn ká tó lọ hajj làwọn èèyàn ti ráwọn activities wa ẹ lọ check Kaula Media ẹ rí gbogbo bá a ṣe ṣe hajj ẹ rí níbẹ̀ tó wà kamil pẹ̀lú ògo Ọlọ́run operation wa good gbogbo aburú yẹn ni wọ́n ṣe àtúnwọnú ìlú Mẹ́kà wọ́n tún gbé